ọ̀gá o a ti ń pe ọ̀rọ̀ yìí ní òwe ó ti ní àrò nínú ó ti di ìránṣẹ́ Ọlọ́run méjì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tó ti jáde lórí fíṣàn ilé tí wọ́n rí sí Alhaji Wasiu Alabi Pasuma tó dẹ̀ jẹ́ pé méjèèjì àwọn Kristẹni àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni wọ́n jáde lórí fídíò yẹn wípé àwọn rí ìránṣẹ́ Alhaji Wasiu Alabi Pasuma pé àwọn èèyàn kí wọ́n ń jó suddenly lójijì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kí wọn kún nǹkan mìíràn ariwo ẹkún ariwo ayọ̀ kò ní sọnù lé wa gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ̀yin abaláwo abọ́rú oníṣègùn àbọ̀yè ẹlẹ́rìndínlógún àbọ̀yè ìbọ̀yìísẹ́ ẹ̀yin gbọ́ àtọ́ yín o ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa jáde sórí ọ̀rọ̀ yìí nítorí tọlọ́run ẹ bá wa jáde sí o ẹ bá wa jáde kí ìran aburú aláburú kó mọ́ ṣẹ lórí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ríran yìí sí èèyàn Alhaji Wasiu Alabi Pasuma. Àwọn pásítọ̀ méjèèjì mi rè pọ́n fẹ́ dára wọn mọ̀ àti kínní àti kejì eléyìí tí tẹ́ bá lọ sí ìkànnì wa Abẹ́rẹ́ TV ní Facebook méjèèjì náà láti post lónìí ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ṣe àtúnṣe gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ nítorí tọlọ́run ẹ jẹ́ kí a gbóhùn àdúrà sókè fún Alhaji Wasiu Alabi Pasuma àti ìdílé wọn kí ìran aburú gbogbo ẹ̀yin babaláwo tòótọ́ ìròyìn yẹn ṣe ìròyìn wọ́n ní tí ó bá ṣẹlẹ̀ náà la fi lálàá Ọlọ́run sì fún àwọn èèyàn kan ní ẹ̀bùn ká má parọ́ Ọlọ́run fún àwọn kan lẹ́bùn ló jẹ́ pé tí ó bá ti ṣẹlẹ̀ lóṣù kan sí ìsìn wọn ó ti rí àwọn tó lọ́pọlọ wọ́n á gbà wípé òótọ́ ni àwọn tí wọn à fẹ́ ní làákàyè tó wọ́n lè ka kún àlá lásán tó sì dáadáa ní tíyẹn bá ti lálàá kéèyàn gbé ìgbésẹ̀ sí kéèyàn gbé ìgbésẹ̀ tọ́ yálà ó jẹ́ àlá gidi tàbí ó jẹ́ àlá tí ó kù díẹ̀ káàtó gbogbo ẹ̀yin tẹ́ tún jẹ́ olórin tẹ́ jẹ́ akẹgbẹ́ Alhaji Wasiu Alabi Pasuma ìbá tún bá wọn gbé ìgbésẹ̀ náà lọ́tún lósì kọ́lọ́mọ jẹ́ ká burú ṣẹlẹ̀ sẹ́ni kankan nù wa o àmọ́ ńlá là ń gbà míì àbí ríránṣẹ́ lòmíì tí wọ́n kàn fẹ́ nìkan bojú tí ó jẹ́ wípé ọ̀tọ̀ lẹni tó ní mẹ́sẹ̀gì yẹn ó tún máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí ẹ̀já gbàdúrà ẹ̀já gbóhùn sókè torí Ọlọ́run ẹ̀yin abaláwo tó ẹ bá gbé fágánlẹ̀ o ó dọ̀wọ́ yín o ó dọ̀wọ́ ẹ̀yin àgbààgbà o ẹ ṣeun o. àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé ẹ bá ṣàṣe lágbára Ọlọ́run bá o lágbára Ọlọ́run bá Ifábùkọ́lá Ifá mi gbẹ̀yìn bàbá mi kẹpẹ́. bẹ́ẹ̀ ni o Ẹlẹ́dùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. àdúpẹ́ o Ẹlẹ́dùmarè ó ṣeun ẹ̀já tó ń da ibú dààmú òjò apá lọ. babaláwo Ifábùkọ́lá Ifá Glory àtàndá olórí àbọ̀là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. àbá ẹ bá mi ká lọ o sátọrọ àtàndá olórí àbọ̀là.
ṣòro débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákòjọ. ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. báwo ra rẹ̀ ràn tètè ojú kó jàǹkárí wọ̀. ìdènà ni ẹnìkan kò lágbára o àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. babaláwo Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là ẹ̀ ṣé o. Ẹlẹ́dùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. ẹ̀yin náà kàn sí wọn. gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn. ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. bọ́sítọ̀p tẹ́ ẹ bá ti dé kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifá Bùkọ́lá Ifá Glory àtàdá olórí àbọ̀là lẹ́ ń lọ. wọ́n wà ní ìlú Péjú 1 Sábò Ọ̀yọ́ Aláàfin. tẹlifon 08038348630 tàbí 0705288104. ọ̀kàràkà yìí ná Ifá gbáyé lọ ìrí òkè gbogbo wa. nínú òní di o yọ yẹ wa o kò ní yẹ ẹ lẹ fún wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀.